ńṣe làwa máa mi forí balẹ̀ fọ́ba tiwa ni o àwa máa mi forí balẹ̀ fọ́ba tiwa àní àwa máa mi forí balẹ̀ fọ́ba tiwa ni o ńṣe làwa máa mi forí balẹ̀ fọ́ba tiwa ni ẹ̀yin lẹ́mọ̀ bọ́ba yín ò jọ yín lójú àwa ń forí balẹ̀ fọ́ba wa ẹ̀yin lẹ́mọ̀ bọ́ba yín ò jọ yín lójú o àwa ń forí balẹ̀ fọ́ba wa. àfiyèsí aláyélúwà ọba Dr. Síkírù Adétọ̀nà gbágbákejì Àwùjalẹ̀ ní ṣàdọ́rùn ọdún láyé 90 ni bàbá wa ń ṣayẹyẹ. olórí gbogbo ọba ti gbogbo Ìjẹ̀bú káfàtàrẹ́ ti pé 64 years lórí oyè àkíkà orí adé o. ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde lónìí máa ní ẹ ti ṣọdún èyí iná ó ti bí dandan ó jọ ṣòwò mìíràn sí tówó tọmọ nítorí ibi tó ní kí gbégbé má gbé ibẹ̀ ní ń gbé ibi tó ní kí tẹ̀tẹ̀ má tẹ ibẹ̀ ní ń tẹ̀ agbin sínú lè gbíngbin àkùn sínú lẹ̀kùn ńkùn orí adé tọmọdé tàgbà ni wọ́n ń dáríjọ tí wọ́n ń bọ̀ ogún àràbà tó bá ti di lọ́dọọdún ayé a máa dáríjọ wá pínre fún ọ orí adé ó bá àbá mi gbogbogbò fèwúsòge kò sí ohun tí ó ṣọba wa ẹ̀ ní kú mọ́ wa lójú ọ̀gbẹ́gbẹ́ agbátẹ̀wọ̀ ọlọ́run pẹ̀lẹ́ o. ẹ wo tó bá ti di May 3rd 2024 yìí ni wọ́n á lọ jọ́sìn ní mọ́ṣáláṣí Jímọ̀ àpapọ̀ Ìjẹ̀bú Òde May 5th 2024 a ó lọ ṣe ìdúpẹ́ o ní ilé ìjọsìn Cathedral Church of Our Saviour Ìtàlọ́wájọdá Ìjẹ̀bú Òde May 10th 2024 ni wọ́n lọ commission School of Governance ní ilé ẹ̀kọ́ gíga Ọlábísí Ọ̀nàbànjọ àgọ́ òwòye May 11 gángan ni o lọ́jọ́ ayẹyẹ tí ìgbàlejò á wáyé ní stadium Ìjẹ̀bú Òde ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ ń pẹ̀lẹ́ ọmọ aníkíláyà sáàgùn ọmọ àlóògùn sàkàràkàrà láàjà ọmọ ìtètè pọ́n ológbò ní jìyà bó bá pẹ́ títí àdékù gbàjẹ́ ọmọ bẹ̀bẹ̀ joyè ọmọ tàbẹ̀ kó tó joyè bàbá ẹ̀ ọmọ àlẹ́bọ̀ lẹ́yìn ọlára wájú lọ ọmọ alára gbàdàmù ọmọ níhun tó yìnbó nílé òyìnbó lówó lọ́wọ́ bàbá tó bí ọlọ́mọ lówó òyìnbó bímọ o bàbá tó bí ọlọ́mọ bímọ òyìnbó lé pé òyìnbó lóògùn ọmọ gbókógbá àlà ọmọ Ìjẹ̀bú Òde lúkèrè àjàgbàlúra ikú olùdà òjijì fìrífìrí aláyédájì 90th birthday ní Àwùjalẹ̀ ń ṣe àti 64 years lórí oyè aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù àṣeyíṣàmọ́dún àṣeyíṣekú pọ̀ ẹ wo Ìdòwú Iyèṣálẹ́mì Igúngún jẹ́ NTA Ìjẹ̀bú Òde lónìí kí n máa kí ọ̀gbágbá agbátẹ̀wọlẹ̀ ti gbogbo Ìjẹ̀bú káfàtà.